bínú sí mi. Mo kí wa pé a kú àtàárọ̀, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni orí adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Tọ́ wọ́n ní tọ́rọ̀ bá ti kanra wọn, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bá mi share ètò mi. Mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé, ọba tó lohun gbogbo, ó dẹ̀ ń ṣe ohun gbogbo, mo fi bẹ̀ wá. Ẹ má bínú o. Mo fi ń bẹ̀ wá ní gbogbo ààyè tí gbogbo wa bá wà. Ẹ bá mi share ètò yìí. And again, mo ṣe program kan láàárọ̀ yìí ní Sàárì. Bẹ́ẹ̀ ni, gbogbo ìwọ tí ẹ bá darapọ̀ mọ́ mi tó jẹ́ pé ẹ subscribe àbí ẹ lọ subscribe sí YouTube mi, program tí mo ṣe yẹn, ẹ jọ̀ọ́ ẹ lọ sí YouTube, ẹ lọ fi nọ́mbà yín sílẹ̀, màá credit yín pẹ̀lú card gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ má bínú. Ẹ fi nọ́mbà yín sí YouTube, kì í ṣe ní Facebook o, ẹ fi nọ́mbà yín sí YouTube, màá credit yín. Mo ti ní bó bá ṣe kéde mọ́, ẹ bá mi gbà á bẹ́ẹ̀ tó jẹ́ pé lọ wo program yẹn tẹ̀lé subscribe síbẹ̀, kẹ mẹ́sẹ̀gì lórí program tí mo ṣe yẹn ní Sàárì. Ẹ bá mi lọ click, ẹ bá mi fi nọ́mbà yẹn síbẹ̀. Ẹ má jẹ́, mo sọ pé bóyá 10 to 20 people. Bẹ́ẹ̀ ni, ẹ má bí káàdì yẹn bá ti kéré mọ́, ẹ má bínú sí i. Ní YouTube ní kí wọ́n ti lọ drop nọ́mbà wọn. Àkọ́kọ́ mo wá kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí a bá wà. Èmi ọmọ yín náà ni orí adé Adébọ́lá aka Àlùkà. Mo kí yín pé a kú àwẹ̀, a kú Ramadan, a kú oṣù tuntun. Ọlọ́run ọba láàánú, ọba tó lohun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo kò ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo wá sọ ń bí lénìí, ó lè yà láwọn ibì kọ̀ọ̀kan, kò wá mi, wọ́n á fẹ́ kó jẹ́ pé èmi nìkan mo fẹ́ ká jọ dá sí ọ̀rọ̀ yìí ni. Mi ì fẹ́ kó jẹ́ pé èmi nìkan àbí òun ni màá sọ ọ̀rọ̀ yìí tí mi ò ní lè ẹni bá mi dá sí. Tẹ́ bá ń gbọ́ mi yékéyéké. Ọ̀rọ̀ tí màá sọ ń bí lénìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún èmi àti yín ni. Àkọ́kọ́ fún àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ àwọn bàbá wa, mo kí Mrs. Olúwaṣeun, mo dúpẹ́, mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ kú àdúrótì wa. Ànígé gbogbo ẹni tó bá fẹ́ máa bá wa dá sí ọ̀rọ̀ Sàárì láti ló fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́, bóyá fún ìsinu ni àbí bóyá fún gift, ó fẹ́ ká bá wọn ṣe láti fi béèrè nǹkan níwájú Ọlọ́run, wọ́n lè contact wa. Bẹ́ẹ̀ bá ṣe gbé wá àbí bó bá ṣe wà gẹ́lẹ́, nǹkan tẹ́ bá ní ká fi ṣe náà láfi ṣe, á dẹ̀ ṣe fídíò ẹ̀. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń pè ní movement yẹn á bá yín pín. Tó bá yẹ pé káàdì náà ni ó ní bá ṣe ṣe. Gbogbo ẹni tó bá ó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà, Ọlọ́run ọba láàánú á máa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan. Gbogbo tí gbogbo wa bá béèrè nínú oṣù yìí náà, Ọlọ́run ọba á jẹ́ kó wá sí ìmúṣẹ. Tọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àwọn ọ̀rọ̀ tó ń jà ràìnràìn káàkiri lọ́tún lósì, òun náà ni mo fẹ́ sọ lé lórí. Ó ti ń tó àsìkò àti lọ sópin. Ọ̀rọ̀ fáwọn bàbá mi, àwọn tí wọ́n dilẹ̀ Yorùbá mú, àwọn tá a pè ní èkàn, látòrí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọba, àwọn kábíyèsí wa, Ọlọ́run ọba láàánú kó jẹ́ ká rí wọn pẹ́. Àtàwọn àgbààgbà tí wọ́n jẹ́ ìjòyè, bẹ́ẹ̀ ni mo kí wọn púpọ̀ púpọ̀, k'Ọlọ́run ọba kó jẹ́ ká rí wọn pẹ́. Wọ́n á kí àwọn ìyá wa, àwọn ìyá tó jẹ́ pé àwọn wọn jẹ́ kó bàjẹ́, Ọlọ́run ọba láàánú kó jẹ́ ká rá wọn náà pẹ́. Tọ́ nínú àwọn nǹkan yìí tó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí máa sọ lé lórí gangan, mo wá kí àwọn bàbá mi, àwọn alágbára, àwọn tí Ọlọ́run rán níṣẹ́, àwọn tí Ọlọ́run
tí síwájú wípé àwọn náà máa bá wa ṣe ìdáàbòbò. Mo dẹ̀ kí àwọn gómìnà ilẹ̀ Yorùbá, mo kí bàbá Bọ́lá bẹ̀ Tinubu, mo kí àwọn náà. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá àtòṣe dáadáa gbogbo yín pátá ni mo kí. Àmọ́ tí máa sọ látòrí ẹ̀ ni pé kó má bàjẹ́, ẹ sì má jẹ́ kó dàrú. Ìmọ̀ràn ni mo kí bàbá mi Ìbà Gani Adam, Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o, mo kí yín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ pẹ́ lórí oyè pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, aburú kankan ò ní ṣe yín. Ẹni tí ó wọlé tọ̀yìn táburú máa fi wọlé tọ̀yìn kò ní wọlé tọ̀yìn. Mo wá kí gbogbo ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn káàbàtà yín tẹ́ jẹ́ àgbààgbà, mo kí yín. Ẹ kú ọmọ ènìyàn ṣe, Ọlọ́run bá dúró ti ẹ̀yin náà. Mo kí Mr. Fẹ́mi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan yìí mo wá kí bàbá mi yọkọ bẹ́ẹ̀ látòrí bàbá Professor Banji Akíntóyè, bẹ́ẹ̀ lórí àwọn bàbá kan tí wọ́n di orílẹ̀-èdè Yorùbá mú pé kí ilẹ̀ Yorùbá kó lè kú olóko ẹrú, mo kí wọn. Àtàrà rẹ̀ mo kí bàbá mi, ẹ̀gbọ́n mi, olólùfẹ́, ọmọ aládìkún Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàmú kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe, mo kí yín. Àsìkò tá a wà nísìnyí, bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ, àkọ́kọ́ ẹ̀yin lẹ lọ ọ̀rọ̀ púpọ̀ tí máa sọ fún ní bíbá yìí, torí mo mọ bẹ́ẹ̀ ṣe tọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé àwọn ẹni tí ò dùn mọ́ níbòmíì àbí tí ò lágbọ́yé, wọ́n believe pé bóyá àwọn medias ẹ̀yin lẹ rán wọn ṣẹ̀, wọ́n believe pé bóyá ẹ̀yin lẹ darí wa síta, tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ là. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè kan wà tó jẹ́ pé ẹlòmíà fẹ́ tàbùkù lu bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí Chief Sunday Igboho, ó lè fẹ́ ẹni kí wọ́n gbá ẹni yẹn létí tó máa bínú, ó lè fẹ́ ẹni kí wọ́n na ẹni náà pé ká má sọ̀rọ̀ lọ síbẹ̀ rárá. Bọ́ ẹ̀yin àgbààgbà yìí ẹ rí, ẹ mẹ́nu kúrò lórí ibẹ̀ yẹn. Ọmọ Adéyẹmọ ò sójú ayé, àmọ́ màá bá yín wí bàbá mi ní wípé ẹ jọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Chief Sunday ọmọ Adéyẹmọ, yàtọ̀ fún pé mi ń ṣí ẹ̀, ẹ bá mi ṣí ẹ̀ kó kàn wọ́n lára lọ́wọ́lọ́wọ́ báyìí kan máa wò mí, torí tọ́pìkì yìí ó dá lórí wọn gangan báyìí. Kìí ṣàwọn nìkan o, gbogbo àwọn àgbààgbà ni. Mo kí yín Mr. Alade, ọmọ Alade Rasheed, mo kí yín. Ọ̀rọ̀ tí máa bá bàbá mi sọ, mo kí Mr. Ọbáfẹ́mi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ tí máa bá bàbá mi sọ, bàbá mi ọmọ Adéyẹmọ, ó ti dásìkò, ó ti di àsìkò, mo gba jẹ́jẹ́, mo ṣe jẹ́jẹ́ báyìí. Ó ti tó àsìkò jẹ́ kájọ ṣe pọ̀, torí pé ẹ̀yin lè máa ń sọ pé kájọ ṣe pọ̀. Bàbá mi ọmọ Adéyẹmọ, ẹ pé gbogbo àwa medias pátápátá ká yọwọ́ kúrò nínú ọ̀rọ̀ yìí. Ẹ pé gbogbo torí ọ̀pọ̀lọpọ̀ wa ń tà ń dálẹ̀ látàrẹ̀. Mo kí bàbá mi Anjọrin, bàbá mi àgbàlagbà, mo bá ti rí báyìí inú mi kan máa ń dùn ni. Tí pé ká ẹ pé gbogbo medias pátápátá kí wọ́n yọwọ́, kí wọ́n dẹ̀ jáwọ́, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n bìlíìfù lórí wípé ẹ̀yin ni ẹ rán wa síta láti máa sọ̀rọ̀ sí bàbá wa Ìbà Gani Adam. Bọ́ ẹni tó bá wo prógámù tèmi dáadáa,
a rí pé ọ̀rọ̀ sítí ni mi ní bú wọn láyé bọ̀ máa jẹ́ kó máa yọ kó báyìí kó má bàa fẹ́ tiwọn ni. mo kí yín Mr. Ògúnwọlé, mo kí yín. ẹ jọ̀ọ́ bàbá mi ọmọ Adéyẹmọ sí Sunday Igboho Òòṣà, ẹ pé gbogbo mídíà torí pé a ti débi tá à ń lọ o. lẹ́nu ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, ọ̀rọ̀ yìí tí ibi tá à ń lọ yìí ti di pé ó ti ń yà síbòmíì. ọ̀gá mi àjọ ní ẹ̀ṣẹ̀ púpọ̀, ibi tá à ń lọ yìí ti ṣe kí ni o, ó ti wá ń yà síbòmíì torí pé níta la fẹ́ ṣe àti gbélẹ̀. òtítọ́ ọ̀rọ̀ ti wá korò fún wa. mo gbọ́ ọ̀rọ̀ brọ́dà mi kan náà tí wọ́n jẹ́ New Era, bóyá reform dẹ̀ náà ni wọ́n. mo gbọ́ tí wọ́n sọ nínú interview pẹ̀lú Yèyé Dára. ọ̀rọ̀ ńlá ni. ọmọ Adéyẹmọ ò bá bàbá jà o. eléyìí ẹ bá mi ṣí ẹ̀ kó lọ kan gbogbo OPC pátápátá lórí àwa ọ̀dọ́ inú OPC, àwọn àgbààgbà inú OPC, láti jẹ́ ká ṣe pẹ̀lẹ́. yóò bá ní gbogbo wa. kí ni tó ń ṣe wá gangan tá a fi ń lara ara wa, tá a fi sopọ̀ ká kúrò nínú oko ẹrú. ọ̀tọ̀ lẹ́ni tó máa bẹ̀rẹ̀, ọ̀tọ̀ lẹ́ni tó máa parí ẹ̀. bí ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn. ẹlòmí lè ṣàyédédé gírì kó dẹ̀ má bá wọn parí ẹ̀. ẹlòmí dẹ̀ ti pẹ́ tó ti jókòó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá jẹ́ pé òun náà ló máa parí ẹ̀. mo rọ̀ yín ni bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, bẹ́ẹ̀ ṣe tọ́ mi, bẹ́ẹ̀ ṣe kọ́ mi, àti mọ̀ràn. kò sẹ́ni tí ò ní àyè kan tó báàdì sí. gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ, tó nífẹ̀ẹ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, bẹ́ẹ̀ ni ìfẹ́ ló dùn bàbá mi. tó nífẹ̀ẹ́ wọn dáadáa bá mi ṣí ètò yìí kó kàn wọ́n lára níbi tí wọ́n wà. ṣẹ́yìn pé mi ṣe program lọ́wọ́. ẹ bá mi ṣí ẹ̀ kó kàn wọ́n lára torí pé tí àwọn kálukú ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ní tó kálukú dẹ̀ ń lé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ní tí èmi ń lé òun náà ni pé kó dáa kí àárín wa gún kádì kan ká ṣọ̀kan, òun ni tí mò ń lé o. gbogbo tẹ́mi ń lé yìí kìí ṣe bóyá torí nǹkan kan, torí ìtẹ̀síwájú, torí ìlọsíwájú, torí ká lè débi tá à ń ṣe kí ni o, tá à ń lọ ni. wàláhì tàláhì ismabilahi lẹ́dí. Mrs. Serifat, mo kí yín. ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí ẹ bá mi share kó dọ́dọ̀ sí Sunday Igboho tí wọ́n jẹ́ bàbá mi. ẹ jẹ́ má bínú. hello. hello sir. ok, èmi náà wà ní Facebook live, màá join yín pẹ̀lú ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ, tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ pátápátá, torí wípé ọlọ́run ọba lọba tó ní nǹkan láyé, kò sí ní tá a dẹ̀ lè ṣe. wàláì àfi ká gbà fún ọlọ́run ọba tó láyé. ẹ jẹ́ ká ṣe kí ni o, ká gbà fún ọlọ́run ọba mi, ọba tó ní nǹkan lọ́dọ̀. kò sí ní tá a lè ṣe o. ẹ gbọ́ mi yé, kò sí nǹkan kan tá a lè ṣe ju pé kó bọ ọlọ́run ọba tó láyé kó ṣàánú fún wa. torí ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni fún wa láti jẹ́ wípé n tó yẹ ká jọ mọ̀ lé lórí ni. a wá ní dákẹ́, a ní dákẹ́ o, kí gbogbo tara wa kó bá ṣe kí ni o, kó bá wa dákẹ́. ọ̀rọ̀ yìí
tèmi ń sọlé lórí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ àfi kí àwọn bàbá yìí kí wọ́n parí ìjà kí gbogbo ẹ̀ lọ ká má gbáriwo mọ́ láàrin wa. ẹ gbọ́ ká má gbọ́ kí ni mọ́ o ká má gbáriwo mọ́ láàrin wa. òun nìkan òun náà ló lè yọ wá kúrò nínú àwọn ọ̀rọ̀ yìí. Mr. Sunday mo kí yín Adébánjọ. ẹ̀yin bàbá ìmọ̀ràn tí máa fún yín náà ni pé láti jẹ́ pé ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jẹ́ ká ní ìfaradà. ẹ gbọ́ mi yé, ẹ jẹ́ ká lọ ní sùúrù ká dẹ̀ ní kí ni o ìfaradà látòrí àwọn nǹkan yìí. ká ní sùúrù ká dẹ̀ ní ìfaradà látòrí àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ. nítorí pé kò dìgbà tí a bá ti sọ pé bóyá a dákẹ́ lórí ẹ̀ àfi kí ọlọ́run ọba aláàánú kó ṣàánú fún wa. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mo mọ̀ tó dá mi lójú yékéyéké ni. ọ̀rọ̀ tí mo mọ̀ tó yẹ kí gbogbo apáta ká sọ̀rọ̀ lé lórí bọ́lá a sọ̀rọ̀ lé lórí o. ọ̀rọ̀ yìí a sọ̀rọ̀ lé lórí ó dẹ̀ ń jẹ́ nǹkan ìbànújẹ́ fèmí. ẹ gbọ́ ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún kí ni o fún èmi. lẹ́yìn àyàfi kí ọlọ́run ọba elédùmarè ọba tó láyé kó ṣàánú fún wa kí àwọn bàbá yìí kí wọ́n jọ̀ọ́. mo bẹ̀ yín sí Sunday ọmọ Adéyẹmọ ẹ pé gbogbo àwa mídíà, ẹ pé gbogbo wa láti ibi tó ti bẹ̀rẹ̀, ẹ bá wa sọ̀rọ̀ wípé kí ni o ká jókòó jẹ́. ìtẹ̀síwájú gbogbo àwọn bàbá yìí gbogbo wọn pátá náà ló yẹ ká máa yìn, ló máa mú ìwúrí fún wọn láti fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe ṣe. gbogbo wọn náà ló yẹ ká máa ṣe kí ni o ká máa yìn láti máa mú ìwúrí fún wọn. ẹ wo àwọn ọba ṣe wá ń wò wá nísìn nígbà táwọn ọba láwọn ṣe tán pé àwọn ti rẹ́dì àwa fúnra wa wá ń bára wa jà. kí ló dé? nítorí kí ni mo á rọ ogun ẹ̀yin tẹ̀ ń ṣe fídíò nínú OPC àbí ní gbogbo mídíàs pátápátá pé ẹ jẹ́ ká lọ jáwọ́, ẹ jẹ́ ká lọ ti ọwọ́ ọmọ wa bọ́ sọ, ẹ jẹ́ ká gbàgbé kí a lè ríbi lọ, ẹ jẹ́ ká gbàgbé ká lè kú òlóko ẹrú, ká kúrò nídìí ìdò káyé tanra wa mọ́, ká kúrò níbi ìjà lára, ká gbàgbé tó bá ṣẹlẹ̀. bàbá mi Ìbà Gani Adam lóògùn ọ̀fẹ́ o, mo kí yín ẹ kú ọgbọ́n ẹ kú òye. ọ̀rọ̀ tí máa bẹ́yìn náà sọ nínú àwọn nǹkan tó wà nílẹ̀ yìí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. bàbá mi ẹ dákun mo bẹ̀ yín mo rọ̀ yín mo fi títóbi ọlọ́run ọba Elédùmarè mo fi bẹ̀ yín. ẹ bá wa stop gbogbo ẹni tó ṣe program tó bá yẹ pé òótọ́ làṣẹ yín ní àṣẹ yín múlẹ̀ káàkiri káàbàtà. ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n dákẹ́ kí gbogbo ẹ̀ kábẹ̀sí pọ́nra wa lé ká ṣe yóò bá jọ lájọ́ sọ lẹ́nu àgbọ́yé àwọn ènìyàn àti wípé kò sí bẹ́ẹ̀ fẹ́ parí lẹ́nì ẹ̀ tún máa láwọn nǹkan tó yẹ pé wọ́n máa tún máa kó máa dàrú ni torí wọn fẹ́ níwọ̀n gbà tí wọ́n ti pè yín tí wọ́n ti pọ̀ ọmọ Adéyẹmọ tó jẹ́ ọmọ yín tó jábúrò yín tí wọ́n ti pè yín sí comrade call àtìgbà yẹn àwọn ẹni tí ò fẹ́ kó ṣeé ṣe àwọn ló fa gbogbo iṣu yìí, àwọn ló mú ọ̀rọ̀ bọ́ sínú ọ̀rọ̀, àwọn náà mú nǹkan tí ò yẹ kí wọ́n mú jáde, gbogbo wo ò lè rí bákan náà. àbá mi ẹ yẹ ká fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run.
ẹ jẹ́ ká ti gbogbo nǹkan bọ́lẹ̀, ẹ jẹ́ ká fi ìrẹ́pọ̀ ṣe. Ṣé gbogbo àwọn bàbá tá à ń sọ yìí tí wọ́n jẹ́ olórí wa, a nífẹ̀ẹ́ wọn ni. Àwọn ọ̀dọ́, àwọn olólùfẹ́ wọn, àwọn ló máa jáde láti pé wọ́n fẹ́ gba Yorùbá lẹ̀, àwọn ló máa direct wa ni. Bọ̀ níwọ̀n gbà tí àwọn nǹkan bá ti ń bá mo kí Mr. Jibril, tó bá yẹ pé àwọn olórí ti ń jà, ó máa di nǹkan tó jẹ́ pé ó máa fa ìrẹ̀wẹ̀sì àti ìbínú àti kùnsínú fún àwọn ọmọ lẹ́yìn. Ẹ jọ̀ọ́ bàbá mi sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ jọ̀ọ́ ẹ bá wa stop gbogbo mídíà pé kí wọ́n mẹ́nu kúrò nínú rògbòdìyàn. Bàbá Ìbà Gani Adams ṣe gbá, káwọn tibí náà sí Sunday Ìgbòho ó ṣe gbá kan. Ẹ jẹ́ ká mẹ́nu ká gbàgbé ẹ̀. Ìfẹ́ tí bàbá mi sí Sunday Ìgbòho máa sọ òun ní kẹ́ jẹ́ ká lò. Mo rọ̀ wá ni, mo fi inú oṣù abíyì, oṣù alápọ̀nlé yìí, mo fi bẹ̀ yín. Mo fi gbogbo àwẹ̀ táwọn èèyàn ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí, mo fi bẹ̀ yín. Mo fi Ọlọ́run adẹ́dá aṣẹ̀dá, mo fi bẹ̀ yín o. Mo kí Mr. Yusuf àbí Mrs. Yusuf Ẹ̀bùn, mo kí yín. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni pé ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ọ̀tẹ̀ àbí torí ń ta fẹ́ rí àbí torí ta fẹ́ jẹ́ àfẹ́ kí nǹkan tó mọ́. Ẹ jẹ́ ń sọ fún yín, tá bá wà níwájú Mike, oríṣiríṣi la máa sọ. Àmọ́ mo fẹ́ kó yé gbogbo wa yìí pé ẹ jẹ́ ká fi ara balẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo bẹ̀ wá o. Ọ̀rọ̀ yìí bá ṣe ń tì lọ yìí, ìbẹ̀rẹ̀ la mọ̀, ibi tí oòrùn dé àti mọ̀ o. Ogun wọlé lójoojúmọ́, àwa ń bára wa jà. Ogun ti ẹ̀yìn wọlé, à ń bára wa jà. Ohun ti wájú wọlé, à ń bára wa jà. Àtẹ̀gbẹ́ àtòsì, gbogbo ẹ̀ ló ń wọlé. Àwa là ń bára wa jà. Bẹ́ẹ̀ ni bàbá mi, gbogbo ohun tó lè ṣe Àgbagba nígbà yẹn kò sí tí ó lè change. Tí ìbínú bá dé, tí àwọn èèyàn bá dé, gbogbo tí wọ́n nínú Nàìjíríà nìyẹn bàbá mi, tí wọ́n bá dìde tán kò sí tó fẹ́ ṣẹlẹ̀ mọ́. Tí ìfẹ́ bá wà papọ̀, wàláì kò sí ẹni tó lè kákọ́ ìfẹ́. Tí ìfẹ́ bá dẹyọ kan, ẹ gbàgbé mẹ́sẹ̀jì tẹ sẹ́ndì yẹn, wàláì ìfẹ́ ni kẹ́jẹ́ ká wá. Tí ìfẹ́ bá ti wà, kò sẹ́ni tó lè mú tó lè dáfẹ́ mú. Nǹkan tó lè fi dá mú ni pé kán máa sọ yẹn sáàárín ìfẹ́, kí èdè àìyedè wà láàárín ìfẹ́. Bọ̀ tí ẹnu wọn bá ti kò, wàláì kò sí kán máa win ogun. Bọ̀ ẹni tó máa ń ṣe Yorùbá ni pé tí nǹkan yìí ó bá ti di pé ó ti affect pátápátá, òun lọ̀rọ̀ yín tó máa ń yẹra yín. Àwọn bàbá ọba, àwọn kábíyèsí, gbogbo lọ́balọ́ba wá dìde, wọ́n sọ ọ̀rọ̀, wọ́n ṣe mítìn, wọ́n láwọn ti ṣetán àti dúró tì yín. Kí ni nẹ́sìn? Àtìgbà yẹn jáde, wọ́n wá ń wò wá pé ẹwà àwọn ọmọ táwọn fẹ́ gbé. Bẹ́ẹ̀ ni bàbá mi, ìfẹ́ là kọjá òfin. Gbogbo nǹkan yà wá rò látara rẹ̀, a dìde látara rẹ̀ wípé ìfẹ́ ló yẹ ká lé. Tá bá ní ká máa ro nǹkan tẹ̀yìn, ẹni tí ó gbàgbé ọ̀rọ̀ àná kò lè rẹ́ni kankan bá ṣe. Gbogbo nǹkan ló ní rẹ́kọ́ọ̀dù tó tọ́, bọ̀ ẹ má jẹ́ ká máa fi máa ṣe wàhù. Ẹ torí pé ká lè ṣe kí ni o, ká lè tẹ̀síwájú. Àwa ni kò lè dá ṣe. Tí àwọn ẹni yóò bá ti kún wa, tí wọ́n bá tún wá kún wa tán, àwa nìkan ò tún lè dá ṣe. Tí àwọn strong person nínú ìlú kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ alágbára, tí wọ́n ṣèjọba lọ́wọ́, tí wọ́n ò bá tún kún wa lọ́dà grand. Àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa. Torí mi ò ní sí nídìí ọ̀tẹ̀, mi ní sí nídìí àbòsí, mi ò dẹ̀ ní sí nídìí kó bàjẹ́.
àfi kódà tó bá yẹ pé òótọ́ ló nífẹ̀ẹ́ Yorùbá òótọ́ ló nífẹ̀ẹ́ ìran rẹ wàláì tàláì sọmọbìlà kò sí kó o má mọ̀ pé nǹkan yàtọ̀ tòótọ́ kò sí kó o má mọ̀ pé ọ̀nà tó yẹ kó gbà lè ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí ẹ bá mi share kí ẹ lè bá mi subscribe sí YouTube mi and again mo sọ̀rọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mo ní mo ṣe ètò kan sàárì ni tí mo ní mo fẹ́ máa ṣe tí mo ní mo fẹ́ máa ṣe gẹ́gẹ́ bí tí mo sọ tí mo fẹ́ máa ṣe lé lórí ẹni mo wá sọ pé mo nídìí èèyàn tó bá wo fẹ́ on YouTube mi tó subscribe síbẹ̀ mẹ́sẹ̀gì mi ní YouTube ìwọ tó ti subscribe síbẹ̀ ké máa ṣe káàdì sí ẹ máa sẹ́ndì receipt sí Facebook máa ṣe káàdì níwọ̀nba tágbára mi ká pé èèyàn 10 sí 20 mo sọ nìyẹn mo ti ṣe 500 sẹ́nìkan ní ìtagbára mi ká ni gbogbo ìwọ tí Ọlọ́run bá tún wá ràn lọ́wọ́ láti jẹ́ pé o fẹ́ kán máa fi bóyá káàdì lèyìn yìí náà fẹ́ ṣe ni àbí ẹ fẹ́ pín oúnjẹ fáwọn èèyàn kan àbí ẹ fẹ́ ká fi ṣe kinní fáwọn èèyàn kan ẹ lè pè wá láti jẹ́ pé kábàáyín fi máa tọrẹ àánú fún gbogbo àwọn ẹni tí ò ní èmi ò wá ṣe fẹ́ nìkan o both mùsùlùmí tó bá yẹ pé àwọn mùsùlùmí nìkan lẹ fẹ́ ẹ sọ kò tó bá yẹ pé gbogbo èèyàn ni torí mi ò èyí tèmi tí mo sọ yìí ẹnìkan ẹni tó bá dẹ̀ mẹ́sẹ̀gì mi YouTube ní kó ti mẹ́sẹ̀gì mi kó drop nọ́mbà ẹ̀ kó subscribe síbẹ̀ lórí program tí mo ṣe tán tí mo ṣe ní sáàrì yẹn bẹ́ẹ̀ ni òótọ́ ni bàbá ẹmọ òun náà mo ti sọ pé ẹ jẹ́ kí a gbé ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ jọ̀ọ́ bàbá mi àánú Ọlọ́run ẹ jẹ́ kí a wá bí a ṣe máa rẹ́pọ̀ torí ọ̀dọ̀ yín náà láti kọ́ ọgbọ́n ọ̀dọ̀ yín náà láti kọ́ òye ọ̀dọ̀ yín náà ni ẹ̀yin náà lẹ́ ń tẹ̀ wá dé pé báyìí la ṣe máa rìn kò sẹ́ni tí ò lè ṣe mistake àmọ́ ẹ jẹ́ ká lo ìfẹ́ òun mo ṣe pé bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo ṣe ń sọ fún wọn pé kí wọ́n jọ kí wọ́n pe gbọ́ mídíà ká mẹ́nu kúrò àyàfi tó bá yẹ pa fẹ́ yìn wọ́n lọ ẹ gbọ́ ká má tún ba nǹkan jẹ́ mọ́ torí nítorí mídíà gan bàjẹ́ pọ̀ ẹ jẹ́ ká máa tún nǹkan ṣe ni torí gbogbo ẹni tó bá ti sọ òdodo ẹ lè rí káwọn èèyàn fọ́lọ́ ẹ̀ àbí kérò pọ̀ tó máa wò ó wọ́n máa kúrò lórí ẹ̀ ni bọ̀ tó bá yẹ pé mo fẹ́ bú bàbá mi Gani Adams ni ọ̀rọ̀ tí mo fẹ́ bú sí Sunday Igboho èrò máa kọ̀ bíbá ni wọ́n á bẹ̀ sí máa pín wọ́n máa gé wọ́n máa pín wọ́n máa gé lẹ́sẹ̀kẹsẹ̀ mo kí yín Abe White brọ́dà mi ẹ kú iṣẹ́ takuntakun àánú Ọlọ́run máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àtẹ́ bá wálé ẹ kórè oko wálé ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ra nídìí ìfẹ́ láàrin wájú pé bàbá ti débi tá à ń lọ báyìí nígbà táwọn ọba ti wá dìde pé àwọn ti ṣe tán àti sọ̀pọ́ọ̀tì wa wọ́n ti pe ẹ̀yin àgbààgbà yìí ìgbà yẹn ni wàhálà míì wọ́n á ṣẹlẹ̀ àwọn ọba tí wọ́n wá rán pé ṣégbè níjà òótọ́ wọ́n ti pa àwọn ọba ó pè wọ́n kí wọ́n sá lọ kán gbé owó tí wọ́n ti ní kán kó Nàìjíríà tógun bá ṣẹlẹ̀ tán ẹ wo iye àwọn ọmọ skul tí wọ́n ní wọ́n jí gbé tí wọ́n tún gbélé trillions of naira bí dọ́là dẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá mi ẹ ṣe púpọ̀
mo rí pé ẹ understand mi ọlọ́run ọba jẹ́ kí n rí yín pẹ́. gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo wá sọ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ogun ó sinmi. àwọn ọba yìí wọ́n ti jókòó ó dà pé bí ẹni tí ò fẹ́ lọ́wọ́ sí mọ́. látìgbà tí wọ́n ti sọ̀rọ̀ mo ti rò pé ó yẹ kí iṣẹ́ ti bẹ̀rẹ̀. látìgbà táwọn ọba ti sọ̀rọ̀ mo ti rò pé ó yẹ kí ìrẹ́pọ̀ ti wà kẹ́bíbọ̀dì ti bọ́ sínú gbó kí wọ́n lé wọn. torí tó yẹ pé ìrẹ́pọ̀ ti wà ní àwọn gómìnà ilẹ̀ Yorùbá mo mọ̀ pé àwọn náà ti máa sọ̀rọ̀ jáde nítorí pé tífẹ̀ bá ti wà láàrin yín wọ́n máa mọ̀ pé máa jáde ni kò sí tó ń já wọn mọ́ àfi kí wọ́n bá yín ṣe. àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n máa fẹ́ bá yín ṣe. àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ bá yín gbé torí pé wọ́n mọ̀ pé ní tí gbogbo aráàlú tí ẹnu wọn ti ṣọ̀kan àwọn òun náà fẹ́ ṣe ìjọba lé lórí àbí kí wọ́n bá yín ṣe. asa ti rí stéètì kan báyìí tí wọ́n ń lé gbogbo tí gómìnà bẹ́ẹ̀ sọ pé òun ò fẹ́ rí màálù kankan àti àwọn fúlàní kankan nínú ìlú òun. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ẹ dá mi lóhùn. àwọn nǹkan yìí wá ń ṣẹlẹ̀ àwa dákẹ́. àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ à ń wòran. kí ni tó ń ṣe wá? ẹ jẹ́ ká fi ìfẹ́ lò. ẹ wo pé àwa kan sọ́fà nínú rẹ̀ ké pé àwa kan á lówó nínú kinní yìí mọ́ torí pé gbogbo ń tà ní àti fi ṣe struggle tí ò sí kankan mọ́. gbogbo ń tà jẹ́ gbogbo yìí tẹ́ pé àwọn ènìyàn náà kára rèé pẹ̀lú mọ́tò táwọn máa lọ táwọn máa kó agbádá sọ́rùn gbogbo ẹ ti lọ. òun dàmọ́lẹ̀ ni torí pé àìdúró lórí pẹ́sẹ̀ lórí ẹsẹ̀ wa pé àbí ká kú òlóko ẹrú pẹ̀lú wàhálà tá a ṣe ni pẹ̀lú owó náírà ni àmọ́ pọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti náwó náírà. bó àwọn ọ̀gá mi tó mọ̀ tí wọ́n mọ̀ wá àwọn náà wà lórí ètò. àmọ́ àwọn kankan wà tó yẹ pé àwọn nǹkan oríṣiríṣi ẹ má jẹ́ ká máa ṣe ọ̀tẹ̀ ká bára lọ̀tẹ̀ mọ́. ẹ rí i pé ńgbà kan ọ̀rọ̀ ya onítìrí tẹ́lẹ̀ tẹ̀mí ti sọ pé nǹkan tó ń gbé dání báyìí ni. àmọ́ mo máa ń sọ ọ̀rọ̀ kan tó bá yẹ pé dáadáa náà ló gbé dání kóbìnrin léjò kọkùnrin léjò kẹ́nìkan sáà ti pa ni kíjó sáà ti máa lọ. àmọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ làwa ti mọ̀ pé báyìí ni látọjọ́ tó ti pẹ́. ẹ jẹ́ ká mẹ́nu kúrò ń bẹ torí ìfẹ́ la nídìí. ìfẹ́ mo rọ ẹ̀yin bàbá yìí bàbá mi bá Gani Adam ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín ẹ pé gbogbo OPC pátápátá àwọn àgbààgbà wọn New Era ni Reform ni fásitì gbogbo wọn mo bẹ̀ yín mo fi Elédùmarè mo fi gbogbo tẹ́ǹsìn torí mo mọ̀ pé táwẹ̀ bá dé ẹgbà báwẹ̀ ti bí dé gbogbo ọ̀nà gbogbo tẹ́ǹsìn pátápátá tẹ́ fi ń rí Ọlọ́run bá sọ̀rọ̀. mo fi bẹ̀ yín nítorí pé kìí ṣe nítorí nǹkan kan kìí ṣe nítorí nǹkan kan o mo bẹ̀ yín ni ìfẹ́ bẹ́ẹ̀ ni bàbá mi òun náà mo sọ̀rọ̀ ìfẹ́ ni ìfẹ́ ó ṣe kókó torí ìfẹ́ ni Ọlọ́run tí ìfẹ́ bá wà bẹ́ẹ̀ náà nílùú ṣe máa ń dùn sí. ó tọrọ korò láwọn àyè kan mo á bẹ̀ yín bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò lógún ọ̀fẹ́ ẹ fi yèdè nú ẹ fi yèdè kùn ẹ fi yèdè gbogbo ara. mo kí Haji White mo rí i pé àti bí ọjọ́ mélòó mo ti ní expect kẹ́ ẹ jáde brother mi mo kí púpọ̀. àmọ́ wọ́n ní tí a bá ń tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ẹ má jẹ́ ká máa mú àbá wá bóyá lágbájá sọ pé lágbájá ló ní kí wọ́n sọ pé mo bẹ̀ yín ẹ jẹ́ ká dá mi lé torí pé mo mọ̀ pé strong media
òun ni Haji White tó dẹ̀ gbọ́n nínú tó gbọ́n lóde. Mo mọ̀ pé ntẹ́ bá dẹ̀ sọ bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rí. Ẹ bá mi pè gbogbo àwọn ẹni tó jẹ́ pé wọ́n bọ́ sí social media náà láti stop. Bàbá mi bá Gani Adam, ẹ pè gbogbo àwọn ẹni tó ń bọ́ sí social media kí wọ́n gbàgbé ẹ jẹ́ ká wá ìfẹ́. Ẹ pè gbogbo àwọn old OPC tó ti lọ, ẹ jẹ́ kí gbogbo wa padà ká dì kan. Sunday ọmọ Adéyẹmọ wọ́n gba inú OPC kọjá o. Ṣé mọ̀ túmọ̀ OPC ṣá? Gbogbo wa lọmọ Yorùbá, gbogbo wa ní Oòduà. Bá a ṣe sọ pé Oòduà, ẹ jẹ́ ká sọ Yorùbá general. Kí ni tó ń ṣe wá? Mo rò wá, mo bẹ̀ wá ni. Ẹ jọ̀ọ́. Ẹ dákun, ẹ jẹ́ ká fi ọ̀tẹ́lẹ̀. Mo rò wá ní ẹ jẹ́ ká fọ̀ tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká wá ìfẹ́. Bàbá mi sí Sunday ọmọ Adéyẹmọ, mo tún pè yín lẹ́ẹ̀kan sí. Ẹ dákun, ẹ pè gbogbo àwa mídíà pátápátá, ẹni ká jáwọ́ ńbẹ̀. Ẹ pè gbogbo wa lọ́pọ̀lọpọ̀, ẹni ká jáwọ́ ńbi gbogbo kínní. Mo rọ̀ yín, mo bẹ̀ yín ni o. Mo fi gbogbo àwọn alálẹ̀, mo fi bẹ̀ yín. Tẹ́ bá pè, òun ni kókó, òun náà ló ṣe àǹfààní fún gbogbo wa káàbàtà. Torí tá ẹ bá ní ká máa sọ, kó má dàbí gbà pé à ń ṣera wa ni. Ọ̀rọ̀ yìí è ṣe nǹkan tá a máa jọ dákẹ́ lé lórí. Kó má dàbí gbà pé à ń ṣe kí ni o, à ń ṣera wa ni. Ọ̀rọ̀ ẹ̀bẹ̀ àti ìsítí fún àwọn bàbá mi, wọ́n á bẹ gbogbo ẹ̀yin kábíyèsí láti jẹ́ wípé ẹ bá mi pè gbogbo àwọn bàbá yìí again, kẹ́ bá mi parí ìjà tó wà láàrin wọn. Ẹ dákun, mo bẹ̀ yín ni, mo rọ̀ yín o. Èmi ò lágbára kankan, mi dẹ̀ ní kankan, bọ̀ bí ìlú ṣe máa dá tó dẹ̀ máa tẹ̀síwájú, òun ló jẹ èmi lógún. Ǹjẹ́ báwo la ṣe bọ́ ń bẹ̀, la ṣe fẹ́ kúrò ń bẹ̀? Wàláhì òun ló jẹ mí lógún. Torí ẹ̀ òun mo fi ń pariwo kíkankíkan. Wàláhì torí ẹ̀ mo fi ń pariwo kíkankíkan o. Ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu. A wà ní sọ pé a dákẹ́ tán kí tara wa bá a dákẹ́ o. Wàláhì a ní sọ pé a dákẹ́ kí tara wa bá a dákẹ́. Ẹ dákun, ẹ bá wá nǹkan ṣe sí. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà mọ́, àbí kó jẹ́ pé ọ̀rọ̀ àtúnṣe ni. Ẹ gbọ́ mi yé, ọ̀rọ̀ àtúnṣe ni, òun ni kó jẹ́ láàrin wa. Mr. Ibrahim, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ká lè débi tá à ń lọ. Ẹ jẹ́ ká fi ìfẹ́ lò ká lè ti kọ́ wa lè ti tẹ̀ nǹkan tá a fẹ́ tẹ̀. Lẹ́ẹ̀kan sí, gbogbo ọ̀wọ́ tó yóò bá epo fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pátápátá, tó fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn, ẹ lè pè sórí nọ́mbà wa kẹ́dẹ̀ bá subscribe, tó jẹ́ pé bóyá ẹ fẹ́ ṣe fún àwẹ̀ tá a máa ń pín ní òru. Ọ̀nà tẹ́ bá fẹ́ gbé gbà, ká dẹ̀ máa dárúkọ yín pé lágbájá ní ẹ̀dẹ̀ ṣàdúrà tó wáyé pé ẹ̀dẹ̀ fẹ́ bẹ̀. Gbogbo bá ti ń fún yín, á nìkan máa ṣàdúrà fún wọn. Pẹ̀lú ògo ẹni tó bá fẹ́, wọ́n lè pè wá. Ọlọ́run bọba láàánú kò ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gẹ́gẹ́ bí n tí à ń bá lọ. Ẹ pè sórí nọ́mbà mi 080 8389 2558 080 8389 2558 080 8389 2558. Lẹ́ẹ̀kan sí, ẹ dẹ̀ lè bá a pè ní orí 080 222 64068 080 222 64068. Ẹ pè sórí yẹn náà. WhatsApp nọ́mbà wa nìyẹn.
ẹni tó bá fẹ́ bá a dá sí ètò ẹ pè sórí WhatsApp wa àti pin nọ́mbà wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nọ́mbà wa ti wà lórí ètò. Ẹni bá ní ọ̀rọ̀ sọ sí ọ̀rọ̀ tí mo sọ wọ́n lè pè wá ní WhatsApp, wọ́n lè pè wá. Ẹnikẹ́ni tó bá fẹ́ pè wá sí orí ètò nísìnyí ẹ lè pè wá. Ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ẹ̀yin tí Ọlọ́run ọba láàánú, ọba tó lohun gbogbo tí ó dẹ̀ ń so ohun gbogbo tọ́lọ́run bá gbà fún ayé, ẹ jọ̀ọ́ ẹ lè bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. So kò ní máa dàbí gbà pé ṣé ó kàn ń sọ̀rọ̀ àbí bákan. Ẹ jẹ́ ká jọ fojú wò ọ̀rọ̀ tí yín náà ó lè ṣe kí ni o, ó lè jẹ́ àǹfààní fún àwọn èèyàn. Ẹ gbọ́ mi, mo wá sọ̀rọ̀ kan, mo sọ̀rọ̀ ní ìdájí pé gbogbo ẹ̀yin tí mo bá ti tó yẹ pé mo jẹ ní card, mo ní kẹ́ ẹ fi nọ́mbà yín sí orí YouTube mi. Tẹ́ bá ti subscribe ní YouTube ní kẹ́ ẹ fi síbi comment ní program tí mo ṣe ní sáàrì yẹn ni o, màá ṣe káàdì yín sí yín tí mo bá ti rí nọ́mbà yín bẹ́ẹ̀. Kìí ṣe ní YouTube, kìí ṣe ní Facebook o, mo tún tẹnu mọ́ kó má dàbí pé ọ̀bọ yẹn ń parọ́ ni kò fún mi ní káàdì o. Èmi mo ṣe fúnra mi, kìí ṣe yẹn ló ní ṣe o. Nǹkan tágbára mi ká ni mo fẹ́ ṣe. Mo ti pin nọ́mbà sí orí ètò. Ìwọ tí o bá fẹ́ bá wa dá sí ètò náà kó tó di pé à ń tẹ̀síwájú, à ń lọ báyìí pé ní nǹkan méjì láti bá wa sọ. Gbogbo ẹ̀yin bàbá tí ẹ wà pátápátá nínú ilé náà ní gbogbo yín mo kí. Mo fi Ọlọ́run ọba tó láyé kábíyèsí, mo fi kí yín. Mo fi àsìkò tá a wà yìí mo fi ń kí yín. Mo fi oore àánú rẹ̀, gbígbà rẹ̀, mo fi ń bẹ Ọlọ́run, mo fi ń kí gbogbo yín pátápátá. Kí Ọlọ́run ọba láàánú kó wà pẹ̀lú gbogbo wa. Mo fi ààyè tá a wà náà mo fi ń fi Ọlọ́run ọba tó láyé mo fi ń kí gbogbo wa. Mo kí ẹ̀yin màmá tẹ́ ẹ wà nínú ilé, mo dẹ̀ kí ẹ̀yin bàbá wa tí ẹ wà nínú ilé tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ọlọ́run ọba láàánú, ọba tó láyé, ọba tó lohun gbogbo, tó ní ìgbà gbogbo kò ní fi yín sílẹ̀ nígbà kankan pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bí ẹ ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló máa rí. Mo kí yín Mr. Saheed, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ọlámídé, ọlá yín kò ní lọ ẹ̀yìn láéláé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gíga báyìí ni lẹ́mọ̀ọ́ga. Bẹ́ẹ̀ náà ni mo kí Mr. Ibrahim, mo kí yín, ẹ̀wọ̀ yín máa lọ sókè ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Inú oṣù tẹ́wà yìí Ọlọ́run á bá mi ṣe dáadáa fún yín. Mr. Sunday Adébánjọ, àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín, orí Ọlọ́run máa wà pẹ̀lú yín. Mr. Abe White, ẹ máa lọ sókè ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo kí ẹ̀yin màmá mi tẹ́ wà nínú ilé náà gbogbo yín mo kí. Mr. Àjọrìn, mo kí yín lọ́pọ̀lọpọ̀, àánú Ọlọ́run máa dé bá yín. Mrs. Ẹ̀bùn, bóyá Mr. Ẹ̀bùn dẹ̀ ni mo kí yín. Lókè lọ́wọ́ ń lọ, lókè lọ́wọ́ yín máa lọ, ní ṣubú dànù. Mr. Jibril, mo kí ẹ̀yin náà lọ́pọ̀lọpọ̀. Mrs. Serifat, mo kí yín, mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa pátápátá. Bàdà Fẹ́mi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ọmọ aládé, mo kí yín, àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín gbogbo yín pátá. Àtẹ̀ntí mo rántí dákọ̀, tí mo bá ń rórúkọ yín bẹ́ẹ̀ náà ni màá máa ṣe kí ni o, màá dárúkọ gbogbo yín kanlẹ̀ bẹ́ẹ̀ tí màá máa kí yín ní ọ̀kọ̀ọ̀kan. Ọlọ́run ọba tó wà lóore lọ́dọ̀ gbogbo àti sísítà mi tó bá wà lórí ètò, gbogbo àwọn èèyàn mi tó wà lórí ètò gbogbo yín ni mo kí. Orí Ọlọ́run máa wà pẹ̀lú yín. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín. Ọlọ́run ọba tó ní oore tó ń sori fẹ́dà kò ní fi yín sílẹ̀ nígbà kankan. Èyí tó kù, ọ̀pọ̀ àwọn èèyàn ló tún ti jáde láyé lánàá. Mo wá bá yín dúpẹ́, èmi náà bára mi dúpẹ́. Mo bá yín dúpẹ́ pé ẹ wà láyé. Èyí tó wá kù tí oṣù yìí máa fi parí, ọdún yìí máa fi parí, ní bá wọn bọ́dún rẹ̀, ní bá wọn bọ́jọ́ lọ, ní bá wọn bóṣù lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ọba láàánú tó ń ṣe oore fún ni kò ní fi yín sílẹ̀ o. Bí mo ti fẹ́ kó rí fún yín ní dáadáa, kó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà, àwa ní ṣubú nígbà kankan pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. A fi eléyìí ṣe ìlọ, a fi eléyìí ṣe ìdágbére. Mo kí ìyá mi tí wọ́n sì ń darapọ̀ mọ́ wa, àánú Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà. Gbogbo fẹ́fẹ́ yín Ọlọ́run bá yín fẹ́, kọ́kọ́ yín Ọlọ́run bá yín kọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, omi òkun òkun sinmi o, omi òkun òkun sinmi. Gbogbo àwọn olóore yín pátápátá káàbàtà wọn à ní sinmi tí wọn bá ti gbóore yín lé yín lọ́wọ́. Ibùdó bá tún wá gbé lé yín lọ́wọ́ tí oore yín ò bá ti tán lọ́wọ́ wọn
wọn tún ní sinmi ọlá wíbẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ ọlọ́run ọlá bó ṣe tó ọlá agbára rẹ̀ ọlọ́run á gbàdúrà yín bó tí mo fẹ́ fún yín ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ mo kí yín mo fi eléyìí ṣe ìlọ báyìí ó dàbọ̀ gbogbo ẹni tó bá fẹ́ pè wá lórí ètò ẹ lè pè wá ní àbí lẹ́yìn ètò ẹ lè pè wá báyìí pé ẹ̀yin tí ẹ lè fẹ́ ṣe ìtọrẹ àánú fún àwọn tó ń gbàwẹ̀ ni àbí gbogbo èèyàn ní sáàrì ẹni tó bá fẹ́ láti ṣe ẹni tó wù lọ́kàn láti ṣe fún àwọn èèyàn tó bá yẹ pé nǹkan báyìí lè fẹ́ kára ká pín fún wọn á ṣe fídíò ẹ̀ á dárúkọ yín bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe rán wa láì ní yọ kọ́bọ̀ níbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni tó bá ti pé ọ̀nà ara mi lè fẹ́ ká gbà láti fi ṣe iye ẹ̀ náà lásọ sí orí ètò ẹgbẹ̀ntẹ̀ bóyá ẹni tó bá pè wọlé àbóyá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ni kò sí èyí tẹ́ ní ká ṣe tí a ní ṣe mú dẹ̀ mọ̀ pé Ọlọ́run bọba láàánú á wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ibi tẹ́ bá ti máa mówó náà Ọlọ́run bọba láàánú kò ní jẹ́ kó tán bẹ́ẹ̀ ibẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ kò ní tán bẹ́ẹ̀ ni torí àwọn tó bá gbàdúrà pé ẹ ní mọ̀ bí tẹ́ ti mú o ẹ mọ̀ bí tẹ́ ti mú kò ní tán bẹ́ẹ̀ ibẹ̀ ò dẹ̀ ní bàjẹ́ láéláé pẹ̀lú àṣẹ Ọlọ́run níṣẹ́ ló tún máa lé sí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run bọba láàánú á jẹ́ kó máa pọ̀ sí gbogbo ẹni tó fẹ́ dá sí Ọlọ́run nínú àwẹ̀ ẹ pè wá lẹ́yìn ètò nọ́mbà wa nìyẹn ní WhatsApp call láti rí pé gbogbo tẹ́ fẹ́ ká ṣe ní only sààrì nìkan tó bá yẹ pé ọ̀sán lè fẹ́ ká máa bí ṣe déédéé gbogbo ẹni tó bá fẹ́ ṣe kínní ẹ pè wá ìjọ nítorí Ọlọ́run àdúrà wa gbà ọ̀làlá ọ̀làwàlà kò wá tá ìlà bìlà là sí mọ́sálà.